ẹ ǹlẹ́ ẹ̀yin èèyàn wa o, ẹ kú bójú ọjọ́ ṣe rí lọ́dọ̀ yín o, bó o ní nǹkan ṣàlàáfíà ni, ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ níbikíbi tẹ́ ẹ bá ti ń láǹfààní àti máa gbọ́ wa. Lẹ́yìn ìtàgé lórúkọ ìkànnì yìí, bẹ́ẹ̀ ni bá jẹ́ ìgbà àkọ́kọ́ tẹ́yìn kan ṣalábàápàdé ìkànnì yìí, ẹ bá hit subscribe button yẹn, ẹ subscribe sí bíbá yìí. Àtúpalẹ̀ sinimá la máa ń ṣe o, ìyẹn movie review là ń ṣe. A máa sọ fún yín nípa àwọn sinimá tó ẹ̀ṣẹ̀ jáde, èyí tó ti jáde, èyí tá à ń wò tàbí èyí tí ó ń bọ̀ lọ́nà, nǹkan tá a máa ń sọ nìyẹn. Èwo ni èyí tí mo mú wá lénìí? FEMO LALA látòrí Oluwafemi OdusTV ló wà. FEMO LALA mi ò fẹ́ mú wá láti bí ijọ́ mélòó. Ìkan lára àwọn olólùfẹ́ wa, pàápàá jùlọ àwọn obìnrin tó jẹ́ olólùfẹ́ wa, ni wọ́n mẹ́sẹ̀jì mi lẹ́yìn pé dàrẹ́là lẹ́yìn ìtàgé ẹ ní sọ̀rọ̀ nípa FEMO LALA ní ìsìn nítorí pé ó bá ọkùnrin wí, ẹ ní sọ̀rọ̀ nípa ìmọ̀ ni ọ̀dà ẹ má bínú àásọ. Ẹ̀yin obìnrin tẹ́ ẹ fẹ́ mọ gbogbo ọgbọ́n àwọn ọkùnrin, tẹ́ ẹ fẹ́ káskòpù ọkùnrin, ẹ lọ wo FEMO LALA. Oluwafemi OdusTV lórí YouTube, ibẹ̀ lẹ ti máa rí wò. FEMO LALA. Gbogbo àwọn tó bá dẹ̀ ń jẹ́ Fẹ́mi tẹ́lẹ̀ nínú àtẹ̀jíṣẹ́ kan tí mo gbà ẹnìkan ní gbogbo àwọn tó bá jẹ́ Fẹ́mi gbogbo wọn náà ló máa ń parọ́ fóbìnrin. Bí Victoria ṣe náà ń sán lórí tó nígbà tí ọwọ́ FEMO LALA tẹ̀ ara ẹ̀ balẹ̀. Ṣé ẹ rí irọ́ tí àwọn ọkùnrin máa ń pa ó dà pé ẹ̀bùn ni. FEMO LALA tells the distributing but very relevant story of a man who's weaponized charm, fake wealth, and false promises to exploit women emotionally and financially. Babatunde Aderinoye deliver a convincing performance as Femi, a man who presents himself as a globe-trot businessman, but behind closed door is a calculated serial blackmailer. Ẹ lọ wo sinimá yìí FEMO LALA lórí Oluwafemi OdusTV. Ẹ̀yin náà rí nǹkan tí mò ń sọ. Ọlọ́run producer ṣẹ́ yìí ẹjọ́ ń tọrọ lọ ṣe bọ́kùnrin lẹ́yìn náà wáyé náà ẹ ṣe cast wa báyìí kí ló dé cast wa nínú sinimá yìí ẹ cast wa ọlọ́run ẹ cast ẹ ti ẹ wò pé kí ló dé ó yẹ kẹ́ ẹ máa protect image àwọn ọkùnrin. Àwọn obìnrin yẹn nǹkan tí wọ́n máa ń dùn sí rèé. FEMO LALA ó ti ń show lórí Oluwafemi OdusTV, ẹ̀yin lọ wò ń bẹ̀. Àwọn òṣèré wo lẹ máa láǹfààní àti bá pàdé? Babatunde Aderinoye, chairman sir. Kiki Bakare, deputy chairman. Irewole, Olaniyan, and Femi Odu fúnra rẹ̀. Ọlọ́run mi ò mọ bí tẹ́ ẹ ti rí inspiration fíìmù yìí o, ṣùgbọ́n mo lè ta lé 100% obìnrin ló fún yín. Kí ló dé ẹ̀rẹ̀ wá tú gbogbo àṣírí bẹ́ẹ̀. Ṣé ó yẹ kó máa lọ bẹ́ẹ̀? Ẹ kó lọ bẹ́ẹ̀ náà. Tẹ́yìn bá ti rí FEMO LALA tẹ́lẹ̀, ṣé ẹ lè rate sinimá yìí ní 10/10? Àti pé tẹ́yìn ò báyìí tí ì rí, ẹ sáré lọ wo FEMO LALA lórí Oluwafemi OdusTV lórí YouTube. Tẹ́ ẹ bá tún rí wò ń bò míì, ẹ dá sinimá ni, ìyẹn ò dẹ̀ yẹ kó máa rí bẹ́ẹ̀. Ẹ̀yin náà ẹ lọ wo fíìmù táwọn obìnrin máa láìkì jù lélẹ̀. 2026 yìí FEMO LALA yìí ó jẹ́ kan náà sinimá táwọn obìnrin máa láìkì torí nǹkan tó máa ń fẹ́ nìyẹn. Ẹ wo ẹ lọ jàre. Ẹni á sọ̀rọ̀ lórí ẹ̀, mo ti sọ̀rọ̀ lórí ẹ̀ báyìí ní ìsìn o, ṣé ọkàn wa ti balẹ̀? FEMO LALA ọlọ́mọ mi obìnrin máa wà ní behind the camera aṣẹ́ ìṣá ni ó dá mi lójú mọ́ ni ó ṣọ̀ fún mi náà. Ó dáa ká má bàa bòpò lọlé olóró, ẹ̀yin ẹ lọ wo FEMO LALA lónìí lórí Oluwafemi OdusTV. Tẹ́ ẹ bá ti wò tán ẹ padà wá sí lẹ́yìn ìtàgé kẹ́ ẹ wá sọ review tí nípa sinimá yìí fún mi. Sí ń tẹ́ láìkì jù ń bẹ̀, òṣèré tẹ́ láìkì jù ń bẹ̀, àti pé ṣẹ̀ ń dúró de apá kejì àbí ẹ ò dúró de apá kejì FEMO LALA. Ẹ má gbàgbé nǹkan tí mo sọ ṣáájú wípé tó bá jẹ́ ìníjẹ́ ìgbà àkọ́kọ́ tẹ́yìn ṣe alábàápàdé ìkànnì yìí lẹ́yìn ìtàgé àtúpalẹ̀ sinimá là ń ṣe ń bí báyìí. Ẹ má gbàgbé láti hit subscribe button, ẹ like, ẹ comment, ẹ bá wa pín káàkiri, ẹ share sọ́dọ̀ àwọn ọ̀rẹ́ yín náà pé lẹ́yìn ìtàgé ìkànnì tí wọ́n ti máa ń sọ nípa àwọn sinimá Yorùbá fún wa tó ẹ̀ṣẹ̀ jáde tó ń bọ̀ lọ́nà tàbí ìta àti wò tipẹ́. Ẹ̀yin máa jẹ́ ẹni àkọ́kọ́ tó máa kọ́kọ́ máa rí notification wa tẹ́ ẹ bá ti subscribe sí bíbáyìí. Ẹ ṣé gan-an, inú wa dùn nítorí pé ẹ ń follow tọ̀dọ̀ tiwa. Thank you so much.